Hello, 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 hello. Ó ga jù. Mo tún mú gist mi wá sí etí gbọ́ yín báyìí. Ní nǹkan tá a tún ṣe gbọ́ ní internet space. Mo sọ fún wa, bó ṣe ń wọlé la máa nà sí yín lóní fẹ́lẹ́fẹ́lẹ́. Bó ṣe ń gbé wá la máa dá padà fún yín. Bẹ́ẹ̀ ni. Lọ́ba ní coronation àná. Mo sọ fún wa pé Ọlọ́run tó ní ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe Naomi ṣe ní ààfin kábíyèsí àti lọ́dọ̀ kábíyèsí. Ọlọ́run ń ṣe bẹbẹ o, ó ń jà fún àwọn ọmọ tiẹ̀ o. Ó ń jà fún àwọn ọmọ tiẹ̀. Ẹ ṣé bàbá mi àti Ọlọ́run mi, a dúpẹ́. Bẹ́ẹ̀ ṣe fi àwọn ọmọ yín sílẹ̀. Ẹ ṣé Daddy Almighty. Now, wọ́n ní kí Naomi tó dé pé Naomi tó dé pé Mariam ó ti lọ jókòó sí síìtì Naomi. Kábíyèsí ṣe yà sọ fún àwọn usher tó wà nínú coronation pé kí wọ́n mú Mariam. Àṣé nǹkan tó túbọ̀ fà á tí Mariam fi bínú kúrò nínú coronation yẹn lánàá torí a gbọ́ pé wọ́n ní ojú ẹ̀ báyìí ojú ẹ̀ kan gógógógó ó wá bínú tó lọ ń porí Naomi ó padà sáàfin ló lọ ń porí Naomi sí nǹkan tí ò yẹ kó ṣe. Ìgbà yẹn náà wọ́n tún bá àṣẹ padà kúrò náà ní ààfin. Lánàá wọ́n ròyìn àṣírí ẹ̀ tú, àṣírí ẹ̀ ò bò, kàn ṣe bálabàla káàkiri ni. Now, lọ́ba ní wọ́n ní kó dìde pẹ̀lú nǹkan tó fi mú kúrò láàfin. Pé kó kúrò ní coronation. Wọ́n ní kíní kan arena, Jájá Arena ní Ifẹ̀. Ibẹ̀ náà ti ṣe program coronation yẹn. Wọ́n ní ìyẹn ti Igbi. Tí a bá pé wọ́n mọ̀ wọ́n ara wọn, ó lé ojú kòkòrò. Kárí mi, àwa là wà ń bẹ̀. Ìmọ̀tara ẹni nìkan ó lè. Nǹkan tó wá ṣe ní ààfin ni. Wọ́n dẹ̀ mọ ojú kan ṣògùn, kan fi bá ti ara wọn jẹ́ láì ṣe ti ẹlòmíì. Now, lọ́ba ní tí Mariam ìyẹn ti síbẹ̀ yẹn, ìyẹn ti disgrace yẹn. Wọ́n láàyè Naomi nìyẹn kò sẹ́ni tó lè jẹ́, kò sẹ́ni tó lè yí rẹ̀ o. Òun náà ṣe ní kí ọmọ Naomi kó jókòó sórí rẹ̀ títí tí ìyá ẹ̀ máa fi dé. Wọ́n ní kékeré tún nìyẹn o. Wọ́n ní wọ́n á kọjá sí òdì kejì lọ́hùn. Pé gbogbo àwọn olórí yẹn pé wọ́n wà ńbẹ̀ o. Pé coronation ní kábíyèsí, ó gbọ́dọ̀ ṣojú wọn. Coronation ọkọ àwọn, ó gbọ́dọ̀ ṣojú. Ṣé o mọ̀ pé wọ́n ṣe irú ẹ̀ rí láti ìgbà tó ti wà láàfin? This is first time. Bó ti ẹ̀ jẹ́ pé gbogbo àwọn tó bá jẹ́ pé àwọn tó ti lọ, tán ti lé ibi aginjù tán wà, wọ́n máa try láti rapala wọ̀ Jájá Arena yẹn tó fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ní kí ojú wọn lè tó. Ó tàn bó ṣe wà nìyẹn. Wọ́n ní gbogbo wọn wá ẹni tó máa jókòó ti kábíyèsí ní the other side. Apart from ti Mariam tó jókòó ti ààyè tí Naomi yẹ kó jókòó sí. Wọ́n ní Tèmítọ́pẹ́ ló ti kọ́kọ́ jókòó. Èyí sí ẹ̀gbẹ́ kábíyèsí ní other side. Ní kíní wá jókòó. Ìyẹn màmá yẹn kí tí ẹ ní Rónkẹ́. Olórí Rónkẹ́ yẹn náà jókòó sí. Ní the other one, wọ́n ní Ashley. Ìyẹn náà jókòó tì. Wọ́n ní kí ló tún jẹ́? Elizabeth wá jókòó tì. Bí Elizabeth ṣe jókòó. Bí that is Oletik kí ni wọ́n máa ń pè náà? Tóbi. Wọ́n ní bí Tóbi ṣe wá ní. Kàn shift chair o. Òun fẹ́ gbé chair tòun síbẹ̀ kóun jókòó. Wọ́n ní bí Tọ́pẹ́ ṣe wá ní.
kò sẹ́ni tó tiẹ̀ dá lóhùn, wọ́n ní wọ́n tiẹ̀ dá lóhùn. Ẹ shift chair náà. Wọ́n ní ẹnu Tèmítọ́pẹ́ ló yá ló sọ fún Tóbi pé ìwọ náà jókòó sẹ́yìn náà. Gbé chair kó jókòó sẹ́yìn, space yìí wà ńbẹ̀. Ṣé mọ̀ pé Tóbi ọmọ orírìn tẹ́lẹ̀ tó jẹ́ kó ti pẹ́ níta, ó ti pẹ́ straight ló bá kí là ń sọ, kí leléyìí dá sọ́rọ̀ òun fún, inú ti bí. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ti gbogbo wọn dànù ni. Ìjà bẹ̀rẹ̀ o. Wọ́n ní tẹ́ bá rí inú agbo yẹn lánàá, a ṣẹ̀ṣẹ̀ gbọ́ nù internet space ni. Wọ́n ní bí Tóbi ṣe bẹ̀rẹ̀ sí ní fọ́ chair mọ́ wọn lórí ni. Ó kàn mú chair, ó kàn wó mọ́ Tèmítọ́pẹ́ tó sọ̀rọ̀, ó kàn wó mọ́ lórí. Wọ́n ní wá wo crowd lánàá. Wọ́n ní wọ́n dójú ti ara wọn láì ṣe kábíyèsí. Wọ́n níbi tí àwọn èèyàn ti ń enjoy, tán ti fẹ́ ṣe, tán ti ń ṣe mọ́, tán ti mu. Wọ́n ní ẹ wá wò ó págbó dàrú. Gidigidi ni wàhálà ja Tóbi àti olórí Tọ́pẹ́ fi bẹ̀rẹ̀. Wọ́n ní àti Tọ́pẹ́ o, àti Rónkẹ́ o, àti Ashley, wọ́n láwọn yẹn ni Tóbi bá jà. Wọ́n láwọn yẹn ni Tóbi bá jà pé ó ti gbogbo wọn, rọ́ gbogbo wọn dànù lórí chair. Ó rọ́ wọn dànù. Ta ló ń jẹun tájá ń jùrù? Pé òun fẹ́ gbé chair òun, wọ́n ní kóun lọ jókòó sẹ́yìn. Bẹ́ẹ̀ tí tó sọ̀rọ̀ nìyẹn náà sọ wípé ó jẹ bastard ìyà, ìyẹn Tọ́pẹ́. Wọ́n ròyìn pé ó ti kán Tọ́pẹ́ lẹ́sẹ̀. Lọ́nà tí náà pé Tọ́pẹ́ ò lè dìde o. Wọ́n ní wọ́n gbé Tọ́pẹ́ kúrò nínú coronation yẹn lánàá. Wọ́n gbé kúrò. Wọ́n ló nà blue black. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló fẹ́ nà pa. Ìyẹn Tóbi. Ṣé mọ̀ pé wọ́n ló jà bí agbèrò lánàá. Ó jà bí ọmọ ọ̀ta. Wọ́n ní ojú ẹ̀ ràn kan bí ìgbà tó ti mu gbóyó. Wọ́n ló disgrace kábíyèsí. Wọ́n ní wọ́n disgrace kábíyèsí. Wọ́n ṣe sọ fún àwọn báńsì kìíní tọ́pọ̀ wọn àti àwọn security. Kọ́kọ́ gbé gbogbo wọn pátá kan sọ wọ́n sọnù. Wọ́n jù wọ́n dànù kúrò nínú coronation. Kó tó di pé Naomi dé tó jókòó sí síìtì ẹ̀. Wọ́n ní gbogbo wọn pé ìgbẹ́ là ń fẹ́ wẹ̀. Pé kábíyèsí ní kán kó wọn kúrò ní ibi tán ti ń ṣe program. Pé kìí ṣe kékeré, pé wọ́n sọ fún kábíyèsí pé bí àwọn tí ó kó sáf tó pè lólórí, ṣé bọ́n ṣe ń hùwà lélẹ̀. Wọ́n ní kábíyèsí ò lè nà ọ̀rọ̀ lánàá yẹn. Pé nǹkan ìtìjú gbáà ni. Ọmọ ń wáṣọ olùṣẹ́ gbáà ni. Nǹkan tí kábíyèsí fẹ́ òun lórí yẹn. Àdí pé tá bá tún wò ó, ìṣẹ́jú ẹ̀, àánú ẹ̀ dẹ̀ wá ń ṣe mí. Torí wọ́n láwọn èèyàn sọ̀rọ̀, àwọn èèyàn rojọ́. Wọ́n ní ọ̀rọ̀ ẹ̀yìn pọ̀. Pé báwo ni kábíyèsí ṣe máa fẹ́ irú àwọn obìnrin báyìí. Wọ́n ò dẹ̀ mọ̀, most of them mọ̀ nǹkan tójú kábíyèsí ń rí láàfin bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ ká jìyà o. Ọlọ́run má fi ìyà jẹ wá o. Ọlọ́run kó dáríjì wá. Kó má fi torí pé ìyà ẹ̀ṣẹ̀ wa kó má fi bẹ̀ wá wò. Ọlọ́run kó ṣàánú fún wa. Àdúrà ni o. Àdúrà ńlá ni o. Ọlọ́run má fi ẹ̀ṣẹ̀ wa bẹ̀ wá wò. Wọ́n ròyìn nǹkan tí wọ́n ṣe wọ́n dójú ti kábíyèsí lánàá. Pé àná yẹn tó yẹ kó jẹ́ ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀. But nevertheless, ara wọn náà ṣe. Ṣé mọ̀ pé wọ́n ò lè ṣe kí Ọlọ́run má táṣìírí wọn. Ọlọ́run fi àṣírí gbogbo wọn hàn ní gbangba lánàá. Pé orí Naomi máa mú gbogbo wọn. Orí Naomi máa mú wọn. Gbogbo iṣẹ́ ibi tó ń ṣe lábẹ́ àná yẹn Ọlọ́run wá ó tú àṣírí wọn fún gbogbo ayé. Pé kán wo ẹlẹ́yà àwọn olórí kábíyèsí láàfin.
Ó ti ẹ̀ dá bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n sáré gbé eléyìí wá fún yín. Pé wọ́n ní kì í ṣe kékeré o, bọ́n ṣe lọ tú àṣírí ara wọn ní Arena Ọjájá Arena lánàá. Mo ní kí n sáré gbé wá fún yín. Kẹ́ mọ bó ṣe ń lọ. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kẹ́ bá wa like. Kẹ́ dẹ̀ bá wa fi ìtókù sí comment section. Ẹ ṣé gan, God bless you all. Amen. Tá bá tún rí èyí tó tún wà pa, a tún gbé wá sí etí ìgbọ́ yín. Jésù Olúwa wa. Amen. Bye.